الله خيرا قومنا وجنودنا لقد مهدوا لنا سبلا والمسالك يا همة الشيخ أحمد تجاني يا الله تعالى عنه بل يكون جميل ويا همة الشيخ الإسلام الحاج إبراهيم النياسي رضي الله تعالى عنه ويا همة باب الحضرة قلم فيدته سره وزفيره في العالم سيد علي سيزي رضي الله تعالى عنه حتى أنكر على الشيخ إبراهيم في حقه قال علي خديمي خاسن سر كاتبي بتزيين مدحي قد على كل فائق ورضي الله تعالى عن الشيخ محمد الثاني محمد الأول رضي الله تعالى عنه وأيضا لجي إبراهيم قال ألا فاذكري صديقا ثاني حبيبنا فقدم فقد أموالا عمر أنفسا ورضي الله تعالى عن جدنا العظيم الكبرى فضيلة الشيخ عثمان الكبير الله نسي رضي الله تعالى عنه وعن شريف الشرفاء فضيلة الشيخ محمد الشريف عبد المجيد الله تعالى عنه ورضي الله تعالى عن صائب الأدب فضيلة الشيخ محمد كمال الدين الأدبي رضي الله تعالى عنه وعن العلم بنفسه أم أقول العلم بالذات علامة الإلوري رجل شجاع عالم كويسة فضيلة الشيخ آدم عبد الله الإلوري رضي الله تعالى عنه ولا أنسى أبي شيخي وممدي وأصلي الحاج عبد الله صلاح الدين البحري ابن البحر صائب البحري رضي الله تعالى عنه ما في يكي بغان بلغبا ní kalẹ̀ ẹjọ́ bàbá Suga Ọlọ́run jẹ́ mi yogun fún wa àmín tí àwọn ata bá jẹ́ jesa o bá jọ wà ní second lecturer lọ́dọ̀ bàbá wa àwọn ni wọ́n ṣe wá sí fún wa ẹ jẹ́ ká to ke oni ṣejú wọn kí wọ́n bá kan albarka sí masha Allah àwa àti wọn kì í ṣe lecturer àwọn ni lecturer àwa la wa ń ṣe àwa la wa ń gbà wọn lálejò pẹ̀lú wọn ṣe lecturer méjì o ó ṣe kágbàlagbà sọ lẹ́nu wọn pé ọ̀rẹ́ mi ni ṣùgbọ́n aburú ni kọ́mọdé sọ pé ọ̀rẹ́ mi ni ìwọ ni wàá lo Yorùbá pé wọ́n mú mi lọ́rẹ̀ ìwọ ló lo Yorùbá bẹ́ẹ̀ ó dáa kí wọ́n sọ pé wọ́n mú mi lọ́rẹ̀ ṣùgbọ́n ẹnu wọn lè gbà kan sọ pé ọ̀rẹ́ mi ni wàá ti mọ̀ kán bọ́ sí yé mi ibi sáìdì bẹ̀yẹn ni mo fẹ́ jẹ́ kí o gbá lọ mọ̀ torí ibi tọ́mọ mi tó ti rí bọ́ nìyẹn ó máa fọkàn sí pé tó tọ́ lò wọn àti wọn jẹ́ lẹ́kṣọ́rà láti jẹ́ ìtàn ọ̀bá ìtí ń bẹ iṣẹ́ tí wọ́n ń ṣe títí tí wọ́n gba máàkì lọ́dọ̀ àwọn tí wọ́n ni wọ́n ni wọ́n máa ṣàádé lẹ́nu tó máa fi gagbága pẹ̀lú wọn lẹ́kṣọ́rà yìí dúpẹ́ lédè kádàrà tó ti ẹ̀ tó ọ̀pọ̀ mọ́ wọn kádàrà tó jẹ́ kárí ẹ̀ pọ̀ mọ́ wọn bàbá wa gbà Mọ̀lánà bàbá wa fadilati Sheikh Abdul Gani bàbá Labi adamallahu hayatahu ọlọ́njẹ́ kò jẹ́ mi yóò gbò fún wa àmín ọlọ́njẹ́ àrí yẹn pẹ́ àmín àwọ̀ òkéwu mọ́kúnlẹ̀ torí pé àwọ̀ òyìn orí irú ìjọ tí yẹn bá ti bá kéwù ẹ̀ débi pé mọ́kúnlẹ̀ ó ti gba sàtífíkètì ìbànújẹ́ sáwọn tó bá yẹ pé rú bàbá gidi tó bírú wa náà ló bá bírú ẹ̀ ó rẹ̀ ní kúnlẹ̀ fún tòótọ́ náà ajẹ́pẹ́ dédé tó bí ọ náà ò yanjú ni ó fà ló fi lè kúnlẹ̀ àwọn gan lára lọ́jọ́ ayé ànábì gan sallallahu alayhi wa sallam tánàbì máa ń kọ́mplẹ́nì pé tí Sayyidina Hamza bó ti dàgbà tó bá ti ṣe hátí kánàbì tó dé kó tó dìde ànábì ó ti jókòó ànábì wá sọ pé má dìde mọ́ ó ní nóò báwọn náà ṣe máa lérú tó jọjú báyìí tí yàn ní mọ́ dìde in tó bí àwọn àálù nú òun ní bá ṣe ń pè àwọn bàbá wa ní ṣèwù lánàá ẹ̀rí pé àwọn náà ti ń jẹ́ bẹ́ẹ̀ dénì dédé tán wá náà lọ́ṣẹ̀ṣẹ̀ ń rí wọn àwọn náà fẹ́ ní mùrídí ni wọ́n sì ti ní so oníkálùkù ti ní mùrídí ẹ mẹ́jẹ ajá mọ́ ẹ wà lọ́wọ́ yẹ káwà láyé tiwa làkúndínù kún wálíyà dé torí ibi tẹ́ fẹ́ bá ọ̀rọ̀ ìjà wọ́n ti fẹ́ sọ Islam di part 1 and part 2 pàtì kẹrẹ̀ ní Islam ní lájọ tó ti ń bẹ kò dẹ̀ sẹ́ni tó ràn Islam lọ́wọ́ tó jẹ́ kí Islam máa jẹ́ Islam àfi Sufi kò sẹ́ni tó lè pè sínú Islam tí ó ní ó dùn tí ó fi wọbẹ̀ tí ó fi rí Islam ṣe lẹ́yìn Sufi ìwọ tó kọ̀ dẹ́mẹ̀ tó ní pé tó bá ti fi síbi jẹun yóò wọná àwádẹ̀ jẹ́ kó yẹ wípé
tó bá fi síbí jẹun ó ṣẹ̀ṣẹ̀ wà òkè ni. tó bàbá àgbà ọlọ́dàkùn jẹ́ pẹ́ fún wa. Àmín. àwájà àlùbáríkà yẹn ni a sì rí jẹ. àwa náà ti ń ṣe bí ẹni pé àwa náà ti ń dọ́dọ̀ àwọn àgbàlagbà bọ̀. lónìí èmi náà ń jẹ́rìí ipá wọn tí wọ́n lọ yẹn tòótọ́ ni wọn kì í kú. èmi náà ń jẹ́rìí báyìí báyìí pé wọn kì í kú. ó dáa kí èèyàn má wàdà ṣe ṣùgbọ́n má jẹ́ ojú àsìkò ṣe. ó lóore fún ẹ olè má wàdà ṣe nọ́mà tìyẹn ni ṣùgbọ́n tó bá ti tásìkò ṣe ṣe. mo ti wà yí nísìnyí mo mọṣẹ́ ṣe gan kódà ilé tó fọkàn sí ìlú náà mo mọ̀ ń pa ẹ̀. ibi tó rò sí ìlú náà bẹ́ẹ̀ náà tún ní. Allahu Akbar. kí wàhálà kí ni mo jọ́kùn fún rò ó papọ̀ wọn ní sọ̀rọ̀ lórúkọ tá à ń jẹ́ iye kó má wúlò tí o bá ti wúlò wọn padà tẹnu lé ní kì í ṣe tánà ṣọpá ahamadu èmi ń sọ fún ṣòtìyá nígbà tí mo dé mo wá kàlájà kí torí pé àwọn kan mo wá kí mo ti pè wọn lórí fóònù wọn lè bínú wọn náà mo wà láti mo ṣe mo wá kàlájà gbá tó máa ní mo fẹ́ lọ sùn mo sáré pé oorun disturb mi oorun rẹ̀ kí n dààmú láàmú tó bá wọn mo ṣe wá lọ sùn mo pe ṣéwù nọ́mbà wọn lọ mo dẹ̀ fẹ́ lọ kí wọn ní wọn síbi tí mo mọ̀ mo wá lọ sùn bí mo ṣe wá lọ sùn mo wá rí bàbá olódò Yallahu ta'ala. àbá ní mọ́jọ jago kan lọ́kọ́ tó dìde o a ní kí wọ́n wá fún mi ní kọ́kọ́rọ́ èmi ò mọ̀ pé tún fátulẹ̀ àrífín náà ní kọ́kọ́rọ́ tó fẹ́ fún mi mọ́ mọ́ bàbá ní ṣùgbọ́n pàdé wọn rí torí burú ní kẹ́nu ọmọdé sọ pé òun bá ohun máa bá wà awwalu yawm alladhi ra'ahu wa qabbaltu ma fil ghayri ìwé yẹn gangan kọ́ ni ó jọjú fún mi bí gbígbà tí mo ti kọ́kọ́ gbà bọ̀ òun ló jẹ́ kó ní fálù gan sí mi so yẹn mo wá rí pé àwọn tí wọ́n fi iṣẹ́ ìran wa wọn fi wá kalẹ̀ ìwọ tó bá kàn lé wa ọkọ̀ parẹ́ dànù ni tó bá lọ ṣe ọwọ́ burúkú sí àwọn òkú ọmọ kan pé ọ ni wọ́n kú nídìí ádì mélòó ọmọ fọ bàtà lónìí tí olóò stupid ni bá ń gbé kéèkó mẹ́jọ máa lójú ṣé ti yẹn lọ́dá járe iṣẹ́ tó wọ́n rán wa tí ìwọ tó fẹ́ bàjẹ́ àwọn tó dẹ̀ níṣẹ́ ò bàjẹ́ kan tó lọ so iṣẹ́ ìwọ̀n ò lè bàjẹ́ ìwọ tó fẹ́ bàjẹ́ náà kàn máa lọ fi ẹ́ tó ike lọ́hùn ọkàn máa fọṣọ ni sọ̀rọ̀ náà wàṣọ lọ́hùn wọ́n dẹ̀ pọ̀ burúkú lọ́hùn tí wọ́n bá yẹ bá fọṣẹ yà 15 tí ó ti ta lọ ó kú wúlò fún ọláyé náà wọ́n tẹ̀jọ́ wa bàbá tó ga dáadáa tó wọ́n kùn tó bá fagbára wọn ó ti ní pọ́blẹ́mù mo kí bàbá wa dákátá ọlọ́dàkùnjẹ́ mi yóò fún wa Àmín. mo kí bàbá imam ọlọ́dàkùnjẹ́ pẹ́ fún wa Àmín. ọlọ́dàkùnjẹ́ àríyàn pẹ́ Àmín. bàbá imam gbogbo oníṣà ipò yín tóbi orúkọ yín tóbi éjì yín náà dẹ̀ bá yẹn ṣe wípé ìlú ẹni tó lè jẹ mọ́mú lu yẹn mọ́ kó dídí àfáà ìníṣà ò kéré ìlú tí wọ́n mọ̀ bọ̀ tí wọ́n mọ̀ tí àsára ni ó kò ní pé ẹjá lọ́bẹ̀ lásán ẹ̀yin tẹ́ ń gbé ẹjá kí odidi àfáà ní níjà bá ń bẹ́bẹ̀ ẹjá parí ẹ̀ Allahu Akbar. ìlú tí wọ́n mọ̀ pé tán ẹyẹ ọmọ fò lọ́tún látò nílùú yìí ẹ̀yin lẹ pé ń sì ní orúkọ ọlọ́run tọ́lọ̀ fi ti gbogbo wọn ti wá káwá sí mọ́sálásí tí bàbá alágbàjì tí wọ́n fi gbéra tí wọ́n fi délẹ̀ yìí ń tẹ́ ẹ̀pẹ̀ lọ́nà ni mo ti gbọ́ ẹ̀ṣì tẹ́ ẹ̀ bá pè ní ẹnì kankan ò ní rántí torí ń tọ́ fi tì ń tó lé ní kì í ṣàgádágodo tó àwọn èèyàn rí yẹn gẹ́gẹ́ náà fi tì í déédéé ń tọ́ fi tì inú yàrá ló wà àwọn tó fi microphone tì kan gbogbo Friday nítorí kọ́lọ̀mbà lè gba mọ́sáàsì ní ṣíṣí ní ẹgbẹ́ bàbá ìmọ́mọ́ máa ń ṣe ojú gbogbo jímọ̀ náà máa ń sa odidi kúríánù kọ́lọ̀un ṣáà lè yanjú ogun yẹn kí mọ́sáàsì ń já sí ṣíṣí. Allahu Akbar. gbọ́ bàbá ìmọ́mù ibi tẹ́mi ó kàn sọ̀rọ̀ sí fún yín ni pé oríire lóye tí a bá dù aburú ni ẹni tí ò bá bọ́ sí lọ́wọ́ ni. Oríire òun lóye tá a bá dù àmọ́ ní ibú pin onífún ẹni tí ò bá bọ́ sí lọ́wọ́. ẹ kó oore lóye ó mọ oyè lóòdì òjò wa wọ́n fẹ́ fún ọjọ́ yòó náà láìkẹ̀ wọ́n gbẹ́ gbó lọ́ọ̀ mi ni ìjọ tó bá fẹ́ bèèrè pé kí lẹ jẹ lóye ọmọ pọ̀ aburú ni fún ọ. ọmọ pa burú ni fún ọ. ẹ kú ọmọ ẹ ipò tẹwà yìí sọ̀rọ̀ ó dẹ̀ gba ìṣọ́ra ẹ lọ́rẹ̀ẹ́ tó bá jẹ pápá ti dù ú. ó pò nígbà náà lágbájá náà èèyàn mi ni ẹni tẹ́ mọ̀ léyìn ẹyin lẹni tí ẹ bá síbẹ̀ tó bá kí. ẹlẹ́ẹ̀kejì ipò tí ń pò ní pégbà náà wọ́n ní àgbọ̀dọ̀ ló nǹkan lọ mọ́sálásí o sábà ẹgbẹ́ àìní òrùka lọ́nà bẹ̀rẹ̀ tẹ́ bá ikú iṣẹ́ Ọlọ́run ló jẹ́ kú o
ẹ mójútó Ọlọ́run ẹ mójútó ara yín dáadáa wàdàrí jídáhùn wákàdáhùn wàjìtẹ́ni túbà tálíhù mú kọ wà àríbá bàríkàlà túbà tálíhù mú kọ wà àríbá bàríkàlà wàdàrí jídáhùn wákàdáhùn wàjìtẹ́ni jídáhùn wákàdáhùn ẹ múra parí kú o bá a ti ṣe sí yẹn inú àwọn ata aláìkì yín lódùn àwọn tó fẹ́ jẹ́ pé kúlàrọ̀ lámbẹ́ wájìtẹ́ni ẹwà jìnà sáwọn òṣùhúbà tálí òmú kọ́ ẹni tẹ́ bá ti rí pé bẹ́ẹ̀ ni ò bá ṣiṣẹ́ ẹ má sọ̀rọ̀ létí ẹ̀ o ìmáàmù ló sọ báyìí ha lásán ó burúkọ jẹ́ ẹni tí ò ṣe mú kó ibi èèyàn àdébí pé yóò gbé débẹ̀ tí ẹ gbọ́ wà wọn ẹlòmíì ò ṣe mú kó lójú ibi tó wà yẹn ká ń bèlè pẹ̀fẹ́ gbé e débẹ̀ gan gbogbo máa ń sọ pé àbámbìdá gbogbo àwọn àbáwọn ṣẹ̀rífù tó ń gbé wá débẹ̀ wọn lápẹẹrẹ gbígbé débẹ̀ làwọn fi gbé wá débẹ̀ wọn lọ́wọ́ ọmọ tó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ tán àti rí Súbàtà lè mú kọ́. Wà á rí bá ẹwẹ́ ń tẹ́bà sọ̀rọ̀ gangan ní yípo tẹ́wà yípo dákẹ́ ni ìgbéraga lórúkọ oyè yí ẹ̀ẹ̀kan ní fi hàn ní. Aléyàn lówó ẹni ṣe gbéraga. Kí lórúkọ tó ní wọ́n máa ń ṣe fún ìyàtẹ́lẹ̀? Èyàn máa kéwò olóńgbò wàhálẹ̀ ti pọ̀jù. Kí ni kéwò tó máa kéwò wàhálẹ̀ òní pọ̀? Ẹ̀rọ ọmọ náà wùyọ́ kápá òkè. Bàbá máa gbọ́rọ̀ ibi tó bá ti fẹ́ pé àárín ìwádìí wọn pé pọ́lẹ́mù wà ti kọ́fù. Gbogbo ìyẹn ló wá pọ̀ òun ara ọ̀ wá ní jurawo. Allahu Akbar. Wọ́n bá bẹ̀rẹ̀ kálá ibi tẹ́ wà déédéé iṣẹ́ tẹ́ ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ tíjú ipò ẹni tó bá yẹ kẹ́ ránṣẹ́ ẹ̀yọ̀dọ̀ orúkú lára ẹ̀ránṣẹ́ epo ni ẹ̀kú òde gbogbo pé bàbá mi ní lánàá nítorí pé bàbá ni lọ́jọ́ orí ìntẹ́yìn gbé wáyé ló bàbá tòun ipò tẹ́ wà yóò ṣe ipò pé ọlá pé wọ́n rí nẹ́ni tó mọ kéwù ìntẹ́ ẹ̀ bá mú alátàrí kí á máa wọn kì í fún ìyàláyé tí ò bá ti mú alátàrí kí á máa wọn kì í fún láyé kódà tí ẹ bá ní tíra tó pọ̀ jù tí ò bá ní rí ṣe yóò mọ bùyàn ni yóò mọ̀ bùyàn ní o mo mọ̀ kéwú gan kò mí ní pé kíkéwú mọ̀ padà mo dẹ̀ sáájú ẹ̀ jáde ò mí ní pé káyé ẹ̀dá ju tiẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ nà kí ìbùnú kíláàsì ló jẹ́ nà kí ìbò lórí ibu nítorí pé déédéé ní tó adẹ̀ mọ́ so gbogbo ntọ́lọ̀ ń ṣe fún yín yìí ibi tó dé yìí ibi tí ó ti parẹ̀ mọ́ fún ilé o eré tí ẹ bá bá wọn ṣe títí tó fi dàsìkò tó fi ráyè tí o eré yẹn lẹ gbọ́dọ̀ dí mọ́ tán tún gbọ́dọ̀ tún tì mọ́ ẹ̀yin lẹ bá wọn ṣeré nígbà wọn náà nọ́mà tí ní ká wòye oyè dúdú ni ó ti bọ́ sí lọ́wọ́ nù àwa sì ti fara mọ́ oyè tí yín tẹ̀ jẹ́ ti wá ni so ẹ wà mójútó parí torí pé tó bá sì ń bẹ lọ́wọ́ yín àmọ́ kí tọ́ba ni wọ́n gbà á nà ẹ mọ́ bínú náà ni o ṣùgbọ́n yóò dùn yín yóò dùn wá dídùn ti wà wá ní tó tọ́ra àwọn ọmọtàbáyé ẹ̀yin lẹ́mọ̀ fíìlì ẹnu ara. Ọ̀dàrí jídá. Wájítẹ́ ní bàbá Ìmáàmù Basiru ní gbogbo Ìlọrin ẹ̀rí tọ́wà ń bọ̀ ẹ̀mọ̀ tó pọ́lẹ̀mù lọ́wọ́ yìí ó nírísì tí èyàn bá ti hot wọ́n ma gbà lọ́wọ́ ẹni ọkà fàtí àmẹ́ta ká tó parí mẹ́ta àwọn ti yọjú gbótókù ọgbọ́dọ̀ di ẹrù tí wà tún wá di ẹrù àwọn èèyàn máa ń fẹ́ san oore ẹni tó fẹ́ san fún ní tí ọba ti rí bẹ̀rù lára wọn ní sóre fún bàbá ìmáàmù ló ń bọ̀ ó ṣe gbọ́ sétí àwọn àríkọ́ gbá bá mọ́mù létí aburú ni èèyàn lè gbá lúkú létí àfáàlúkú ni ò sí jọ́ àfáàlúkú ò ṣe gbá létí o tí ẹ̀ bá tẹ́ ń ṣe gbọ́ ẹni gbogbo olúkú gbọ́dọ̀ jẹ́ nù níṣà irú tẹ́ntẹ́ pẹ́ tó jẹ́ kápẹ́ntà ní àdánwò ni à ń bèrè àfa tẹ́ni tó bá ṣe wẹ́dà lẹ́yìn bá gbá yẹn létí tó bá yẹ gbá ọ ti ní ìṣòro ọdún mẹ́wàá wọ́n dẹ̀rí jí dáhùn wájítẹ́ ní mo ti kí bàbá mi afa tèmi nílé bàbá Sharif Abdulmajid Maulana Sheikh Mahmoud bonu Sharif Abdulmajid ọlọ́dàkùn járí bá mi pẹ́ àwọn ìmọ̀ lójú òkú yìí ìjọ́ tí ń bá ti rí ọmọ gbá mọ́dà dídẹ̀ ọlọ́dàkùn jẹ́ mi yíkò fún wa mo kí ṣe Saheed mo kí àbáwá lọ́pẹ́ ẹrú mo kí ṣe Ibrahim mo kí gbẹ àgbàgbà orúkọ yín tí mo dá yẹn ẹ máa kó pọ̀ pé èmi náà mo kí yín papọ̀ yẹn o ẹ má jẹ́ kí n fi kíkí orúkọ nìkan kí n bàjẹ́ bàbá Nur Hakim wọn ṣe mójú kù lára wọn iṣẹ́ wọn yín ní gbogbo iye wa a ò ní fọjú orí bá yín lò á fàná bá yín lò ní ẹni tó bẹ gúnlẹ̀ ayọ̀ ẹ̀yin kẹ́yìn kàn sọ fún wa pé báà náà ṣe rí náà lẹ́yìn náà rí Allah à ń kọ́ máa fà òun gan dì ibi tó bá kúnlẹ̀ dí láàánú òkúnlẹ̀ dì yes now nígbà táwọn kí ẹ tó ń ṣe báyìí báà náà ó ṣe ṣe nù no dádì ẹ ló tóbi kì í ṣe pọ́n ló tóbi ju gbìyàn lọ
ní tí wọ́n bá fi pàdé wọn náà máa fi gbà pé wọ́n tuju dádì àwọn lọ gbogbo ẹ̀ ló mọ̀ pé válù dádì òun náà wà ń bẹ̀ ṣùgbọ́n kéèyàn tó lè bọ́ jẹ́ ìwìláyà dádì tiẹ̀ lẹ̀ fún tẹlòmíì òótọ́ ni wọ́n ju bàbá wa lọ ẹnu pé wọ́n wà òkè pẹ̀lú wa láàfin láìkẹ́ kò ń ṣe pọ́n àdá àwọn bàbá yẹn wà òkè ìwọ ni òjá láìkì bẹ̀rẹ̀ mọ́ nígbà tí wọ́n náà jẹ́ kó yọ ẹ pé bí ìwọ ìgbà kò sí wà àlífà tó tó bàbẹ́ ẹjá kò lórí rọ́ àlífà kankan tó lè tó dádì ẹ̀ òsì ọmọ ṣé òbúlálà wìláyà ńlá ní ṣùgbọ́n tí ṣé òbúlálà dẹ́wò tó bá dẹ́wò yóò ní pọ́blẹ́mù ẹ kó inú bí ni alájà màmá wa tọ́jú òkú yìí yàrá tí ṣé òbúlálà máa ń sùn sí rẹ̀ ń bí tí wọ́n ti ṣe odidi adìẹ fún ṣé òbúlálà àwọn wá wò ó pé eré adìẹ fúrú adúrú wọn lábá yọpọ̀ bẹ̀ bàbá ṣé òbúlálà bá tún bí inú nígbà tán gbé gbé ẹran fún tán bàbá oúnjẹ yóò ní láéláé orí rẹ̀ dà nítorí orí adìẹ gẹ̀rẹ́ ló wù mí jẹ. Allahu Akbar. sẹ́mọ̀ntọ́fà wọ́n kílèmù ráìtì wọn ni kì í ṣe pọ́fẹ́ jẹ́ ibi tó bá ti fẹ́ gbò tọ́ lọ́wọ́ ẹ̀ tó bá ti lánàá tó bá ti gbà àwọn ọmọdé òtún lórí gbà lásán kọ́ ni sí àdámọ̀ ni mo ní gírí mo tún ní káìmọ̀ wọ́n gbogbo ìbẹ̀rù tán fílẹ̀ ló jẹ́ kí mọ́ríkà sí máa wúwo báwọn ilé ké pọ̀ ọlá àpégbò bàbá tó ní súdù náà fi ṣe ni ó dò wà òkè bẹ́ẹ̀ báyìí súdù ẹ̀rọ ọmọ náà sùn tó bá ti jàn ó ti jàn nìyẹn o gbọ́dọ̀ máa jẹ́ kí bọ́dì ẹ̀ máa lift ọmọ àfáà ni wádìí gbọ́ lẹ́nu ṣùgbọ́n sí dáàdì ẹ̀ náà ló kọ ibi tó máa fáà ó ti wu àfáà ṣe onígbà bẹ́ẹ̀ náà ṣàfáà débi àyè tó ga gbogbo ọmọ ṣé olùwà kí mo iṣẹ́ méjì torí pé àbáwọn mẹ́tọ̀ kò dẹ̀ sí kan tí èèyàn bá rí tí èèyàn máa kà sí pé àfilé nìkan kò sí àfilé nìkan nù wọn gbogbo ilé mọ̀ wà dáadáa àmín ẹ̀yin lọ́gá wa ọlọ́ndàgbọ̀n jẹ́ àríyìn pẹ́ àmín àgbà fún yín nínú tẹ́ẹ̀bá síbẹ̀ à ń gbà fún yín o àmín iṣẹ́ yín láti ń ṣe ọlọ́ndàgbọ̀n jẹ́ mi ogun fún wa àmín bámi àgbẹ̀ni afẹ́ ọlọ́ndàgbọ̀n jẹ́ pẹ́ fún wa àmín bàbá Abdulrahman ẹ̀ ní mọ̀nira àmín gbogbo ẹ̀ bàbá àbáni mo kí ẹ má bínú ṣé o ṣúgà ṣé o mú tí o ilé gbó ẹ̀ ní mọ̀nira ọlá nàbọ̀ Muhammad àmín. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim innal ladhina amanu wa amilu salihati inna la nudi'u ajra man ahsana amala. sẹ́gbà alukùránì alukùránì. innal ladhina amanu wa amilu salihati. ọba tí ó ti jáde yẹn ni mo fẹ́ kí níbi àyà yẹn ẹ̀yin lẹ́ni àyà yẹn ṣẹ́rí gbogbo ẹgbẹ́ ṣe ń dá bí ẹ̀dùn tẹ́ ń rọ̀ bí òwe yìí tẹ́ ń pàdé àánú lọ́dọ̀ àwọn àfà orílẹ̀ mú ayé tòótọ́ ṣùgbọ́n bíbí yẹn ni o. innal ladhina amanu wa amilu salihati. ẹ mú oríire wáyé tòótọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n bí wa yẹn ni wọ́n ní kíkí yẹn. innal ladhina amanu wa amilu salihati. níjọ́ táwọn àbáyẹn lo láìpẹ́ tí wọ́n nágbára àti padàtà ọmọlọ́mọ torí pé wọn àpadàtà àwọn ló jẹ́ ká pamọ́ káyé náà. innal ladhina amanu wa amilu salihati. wàhálà tẹ́yìn ṣe tó ń yọ níṣojú gbáyé ẹ̀yin lẹ́ ńlá kí àwọn oríire lọ́dọ̀ wà fà ẹ̀yin ni bàbá ẹ̀jẹ̀ ànábì nítorí yín máa bọ̀ láti kó máa bọ̀ lẹ̀. Allahu akbar. as in surprisingly wọ́n wá lọ́dún tó lọ wọ́n tún wá náà tó ń bọ̀ surprisingly lásìkò tó yẹ pé lítà epo ò ṣe fi báyọ̀ ṣeré. ọmọ bá ìdá epo nù. innal ladhina amanu wa amilu salihati. ó yẹ kí àwọn tí wọ́n bí kí wọ́n há wàlà gbogbo rẹ̀ ìlú ìtàn ni in tó fi mú bàbá wa Sheikh Abdullahi Yusuf Lokoji tí wọ́n fi kọtíra kan tí wọ́n fi kí dádì yín pé inú ẹni tán pàdé láyé táyà àwọn já Abdulrahim Inisha wọ́n ní fáadà Inisha Garba Yorùbá Bilgina wọ́n nítorí pé gbogbo èdè làwọn gbọ́ lẹ́yìn èdè bíi mẹ́rin kan táwọn gbọ́ mẹ́rin táwọn wá gbọ́ Abdulrahim tún gbọ́. Allahu akbar. nínú oríire tọ́lọ̀ ń ṣe fún àbàbá tó bí ní pé ẹ̀fọn ò kí ń jẹ wọ́n Allahu akbar. ejò ò kí ń sá wọn wọ́n yìí fojú kankan olóró ó dìgbà tí nǹkan yẹn bá kú kan tó lè rí bàbá tó gbogbo orú kìíní wọ́n ti ní tó ọlá pé wọ́n gbẹ́sẹ̀ lọ́mọlọ́mọ òun ló jẹ́ kápá ọkà yìí náà wọ́n lé yín wọn báyìí nì. innal ladhina amanu wa amilu salihati. gbogbo nǹkan ló níbi àkíyèsí jẹ́rẹ́tò òkéde ponu àwọn kan náà fàámu. innal ladhina amanu wa amilu salihati. gbogbo èsì tó ń tutù nínú ìta rẹ̀ ń gbóná ni àdánwò ló ṣe ìta rẹ̀ inú ló ń tutù ẹ̀yin là ń rí ni ẹ̀yin lẹ́mọ́ntẹ́ ń fìlì
mọ́ dúró láyé àwọn àgbàlagbà kó máa ṣeré ọkàn ṣeré kú ni torí ààyè yẹn kì í ṣàyèrè àwọn tó ń níbẹ̀ gan wọn afáráré lọ. sọ àwọn ẹlòmíì ò mọ dùn òun fẹ́ jàlífà ó lè jàlífà kó mọ gbádùn tí bàbá rẹ̀ ò bá kú náà bàbá rẹ̀ tí ò bá ti kú náà ó lè jàlífà kó mọ gbádùn kíákíá ṣùgbọ́n tó bá pàlífà tó kú náà ni firstly àwọn àbúrò lọ́ọ́ máa kọ́ ní problem pẹ̀lú ẹ̀. ta ló sọ fún ẹ pé gbogbo akọ́lọ́ aláìkẹ́ ẹ gbàgbé ẹ̀ sáré pẹ́rù ọ̀dádì tí wá pé kinní kan ó lọ kinní tẹ́gbẹ́ bá lọ ṣe wèrè máa no kò sẹ́ni tí ó láìkì síìtì wájú fit anybody wọ́n máa fi kíyàn dáadáa ni tí wọ́n bá tẹ̀lé abẹ́ni pé wọ́n mọ̀ náà yàn ló máa sọ pé mo ṣe tèmi fọ́lọ́run kò sẹ́ tí mo ṣe oore torí ọlọ́run ọba ti ṣe tiẹ̀ tọ́ ọba ṣe oore fún wọ́n máa ń ṣe oore torí ká lè gbà ni níjọ́ tó bá ṣe fẹ́ni tí ò mọ oyì lọ́wọ́ bá ṣe pé mímọ̀ ṣe tèmi fọ́lọ́run ni kò wúlò nù. innal ladina amanu wa amilu salihati. amilu salihati dédé tí wọ́n ní ká ṣe fún yín ká ni wọ́n ṣe fún yín náà àwọn tí wọ́n gbà mọ́ náà lé lọ́wọ́ kí ló tọ́lọ̀ ń dáhùn padà nítorí pọ́n ṣe dáadáa ni. innal ladina amanu wa amilu salihati. táà bá wá ṣe dáadáa òní ẹ̀yin ò ní pàdé bàbá bìdá sẹ́mọ́ ń tọ́lọ̀ fi kádà rẹ̀ pàdé bàbá bìdá tí ì ṣe Yorùbá lẹ tún pàdé. báyìí mo ní gbà wò èmi nílẹ̀ ilẹ̀ ò lè dagun mímí lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsìkò ní kẹ̀kẹ́ mímí wò kí láì àsìkò wí kí lọ rí ó kù ṣẹ́jú mélòó ṣúgà. innal ladina amanu wa amilu salihati. wáyé pé lulẹ̀ yìí náà lẹ ti padà ráfà ní ẹ̀ tún jìyà mí ni tuntun lẹ́jẹ̀ ẹ tún yà mú ẹ̀ tún tún wọn ni kò sí ń tó fà á tó bá rántí bí bàbá yín ṣe lò lẹ̀ ní ti dáadáa tí wọ́n kí wọn tí dáadé yìí tún lo Ghana lo Port Harcourt tún padà sílùú ìtọ́ tún ní value wọn à ní fẹ́ jẹ́ kí value yóò pé mẹ́ta o kò sí ń tán pè ní ọ̀nà mẹ́ta òkè ń tòṣì ọ́ múra sẹ́lẹ̀ kẹta tí wọ́n bá jẹ́ wọn náà mọ́jọ kó sílẹ̀ fọ́mọ. ìwọ gan tún lè tún wàrà sálẹ̀ fọmọ. nínú gbogbo àwa tá ń bá yín ṣọ̀rẹ́ ẹ̀yin nìkan líyan gbóníkálùkù nífọ̀kànbalẹ̀ lórí pé tí ó tìjà ní kì í parọ́. gbogbo wa tá ń bá yín ṣọ̀rẹ́ ẹ̀yin nìkan lẹ́dìí ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe ń mánéjì oníkálùkù òun nìkan ló ní ẹ̀mí tó fúyẹ́ jù ẹ̀mí tèmi ò gbé ṣẹ̀mí kí n bu náà ni ó ní reason spirit tèmi hot ìtọ́ gbé fún mi hot ní ìdẹ́ ń jẹ́ kẹ́rì kankan bá ń fi ṣeré tó rẹni tó gbélẹ̀ fún mi náà fi eré sí tó bá ti jẹ́ pé bá tápà èyí mi mo wà òkè bọ̀ iṣẹ́ tí mo ṣe ní fi ṣeré nítorí pé dédé ẹni tó máa fi ṣe yẹ̀yẹ́ lọ́la ni wọ́n máa ń wá ìwọ ni kó o mọ ìjà ayé yẹ̀yẹ́ lẹ̀ sún ara rẹ̀ ṣé ó ti jà ní sọ fún wa pé ẹni tó bá ti ṣẹ̀wá láàrin wa ká fi bí ṣe Ibrahim ṣe rí wọ́n ní ká fi ìwà dáadáa tó wa ká fi tún tiẹ̀ ṣe sẹ́ni tó bá fẹ́ gbọ́rọ̀ àbí èmi ò ní mi ráàyè ẹ̀yin lẹ́lẹ́bùn kò dẹ̀ sí ní tó fà á bọ́n ti fẹ́ lò yín ló fà á ṣé ó ti já ní nìkan láàrin gbogbo wa ló há wàlà gbogbo àwọn ìmọ̀ tó sọnù ẹ̀sọ̀ kéwúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan gbogbo èèyàn ló lè mọ̀ ìsáàbù ṣé ó ti já ní mọ̀ bọ́sódì dọ́ríbù àdẹ́wò falaki nǹkan míì bẹ́ẹ̀ làwọn nǹkan míì àti ti dálùwàdà bẹ́ẹ̀ náà tọ́ ni. innal ladina amanu wa amilu salihati. alùpùpù la ìgbàgbé o tó dé pé ẹ̀ tètè palẹ̀ mọ́ ni wọ́n kàn fẹ́ iná ṣe waste product ni o. bá mi ṣàwọn náà láyé ẹ kó lórí ẹ̀ 700 náà níláyè bòmí tó o bá ti forí ẹ̀ lẹ̀ wọ́n fi ọ́ ṣàsùn ni tó o bá ti láìkì kó o mọ̀ sùn jù wọ́n fi ọ́ ṣàsùn ayé láìkì ẹni tó bá gọ̀ wọ́n á dẹ̀ tó máa fún ẹ ní ìsìn ni wọ́n máa tó wá fi abudu sí Abdulgozid innal ladina amanu wa amilu salihati. báwo ni Sharif Abdulmajid ṣe ẹmọ tó máa ń bíyàn nínú púpọ̀ ìsàsí tó máa ń sàṣìyàn gẹ́gẹ́ tó ló máa ń bíyàn nínú ìmámù ìsàsíyàn gẹ́gẹ́ tó ló máa ń dùn yàn o ẹni tó sàgẹ́gẹ́ ni máa ń bíyàn nínú máa ń bíyàn nínú èso yẹ kó jẹ́wọ́ àwọn aṣọ yẹ kó jẹ́wọ́ ní pọ́blẹ́mù tẹ̀ ẹ̀jọ́ ni. àwọn Abdulgozid sẹ́rísà sí gẹ́gẹ́ kọ́ ló máa ń lé o ó ti fẹ́ sàkàrà àti gbọ́ ṣùgbọ́n ẹni tó sáyẹ̀ gẹ́gẹ́ ló ń dùn yàn pé àá láàrin gbogbo wọn. ìwọ tá a jọ jẹun lánàá tó wá lọ jẹ́ nǹkan pé àfẹ́ràn sí ẹni yẹn ò lálàá ìwọ ló sọ fún. bàbá ìdákẹ́tà lẹ́ ń wò yìí táyé ń sọ látara ọ̀tá náà ń ṣe gbogbo kàrámà yìí kí ló máa ń jẹ
iye pé wọn lówó kò ní nani tó bá fẹ́ gbàlejò wọn owó òde nìsín mo sọ fún ọkọ mọ́ bẹ̀rẹ̀ ìṣeré yẹn mọ́kọ́ fẹ́ mi ní gbogbo tìsí ìtàn máa fún mi kíákíá àwọn ilé ní sùúrù èmi ò ní èmi nídìí owó èmi máa tọ́jú yín àwọn ilé yìí ọ̀tọ̀ ní tán fẹ́ ẹ̀wọ́n fẹ́ dàbí yín èmi fẹ́ lówó ọ̀tọ̀ọ̀tọ̀ níta ẹ̀yẹ́ sùúrù wọ́n ti bèèrè bóríkà kò ṣe fẹ́ tẹ̀sírífù lìmọ́ọ̀lì tẹ̀sírífù tàṣọ́rùfì tẹ̀sírífù àti lọ́sẹ̀ yìí ń bẹ́ẹ̀ kọ́ èmi ò mọ̀ ti mọ́lì ẹjẹ́ káwọn mọ́ ti tàṣọ́rùfì iná lẹ̀dínà. Amanu amilu salihati. ẹ wo aláfa àdẹ̀pàdé àfa inú tọ̀ríkà náà làfa wà àwọn ajíṣe bí àfa ló kù ń ta ọ̀tọ̀ làfa àgbàrọ̀ gudu o ẹgbẹ́ gbogbo tí wàá mi sọ lẹ́kan ọ̀tọ̀ làfa àgbàrọ̀ gudu ọ̀tọ̀ ní ẹpà fà jáde ẹni tó lè jáde ọ̀pọ̀ níjẹ́ tó ń fẹ́ ṣe mẹ́sàrásí kílé tààrà wọn lù wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dúpẹ́ lórí online ní pé ilé ìtẹ́ṣe yóò dá àti ẹ̀dúpẹ́ tẹ̀tẹ̀ sọ pé yẹ tó dá torí wọn kìí ṣe nǹkan tó dá ṣe yù tí wọ́n lè ní máa ṣe mẹ́sàrásí wọn tó wọn náà ó kù ṣẹ́jú márùn-ún ọlọ́run fi ẹlọ́kàn bàrẹ̀ bàbá àndákátà radiyallahu ta'ala àwa mọ̀lúdì kan bí ọdún bí 5 sẹ́yìn àbí 6 èmi ò rójọ́ fún wọn ṣùgbọ́n mi wà dáadáa wọ́n kàn kiri wọ́n kàn sára wọn ní ṣó ti ẹni what happen wọ́n ní ẹ̀rí pé nǹkan happen mi wà dáadáa wọ́n lè mí náà nǹkan tó ní buhari àgbà náà wọ́n ní commissary ní wọ́n wọlé wọ́n fẹ́ mọ̀rọ̀jọ́ ní don't talk I see everything wọ́n ní ẹni tó mi láì kiri èwo yóò fẹ́ ní mi lára sí yíwà sọ 15 wà á fi 5 kan wà lórí rọ orí kankan wọ́n ti gbé mi gbogbo báyìí tó lè tó jẹ́ sọ̀rọ̀ délẹ̀ ẹ̀yẹ́ wo yẹ̀pẹ̀ fún wọn ó lódà pé ẹfẹ́ gbàbì kan bọ́ síbì kan ẹwà ní ara bẹ́ẹ̀ kọ́ ọwà ní ara mo sanwó ṣọ́ọ̀bù kan ọ ti kó mi kan síbì kan náà sẹ́ni ó dìgbà tó bá sọ. bàbá àdàrà tó wá ní is your enemy and is your friend ibi tí mo ti bẹ̀rù nu àfáà tó wá ti lọ́rẹ̀ gan yóò ní problem gan. àdálù ayé ló jẹ́ káwọn báyẹn gbádùn ara wọn ó dẹ̀ ní reason tán fi ń jà wọ́n jà torí káwọn lè kú oníkálùkù fẹ́ lórúkọ ni. bàbá nàkẹ́tà wá ní kí n lọ bu yẹ̀pẹ̀ wá mo jẹ́ ọ̀rọ̀gbọ́n ní lọ ní ẹ̀mí wa mọ̀ pé ọ̀nà ọ̀tọ̀ ni ó gbà mo wá bu díẹ̀ ọ̀nà bu díẹ̀ ni ọ̀nà lọ fún mi pépà white mo wá bu díẹ̀ sí mo bá wọn dá sí wọn wá sí wọn wá ṣe pọ̀ ẹni sùúrù wọn ní dákẹ́ mi ò tẹ̀lé gbogbo wọn náà wọn wá rápù pépà yẹn wọn kàn gbọ́ lé lórí náà wọn wò mí wọn gbà tó wọn wò mí débi wọn kàn sàlátù ẹyọ kan báyìí kò lè jú láì nìkan lọ wọn kà tó máa ní take gbọ́ àyè pẹ̀lú ògì èmi ò fi yẹpẹ̀ mọ́gì mo sọ fún wọn ní o ẹ̀bẹ̀rẹ̀ ẹni ò rí kíní láàrín ìyẹ̀pẹ̀ ògì nígbà tí mo sí pépà wọ́n ti lọ ó ti jó èmi ló ṣẹlẹ̀ sí kìí ṣe wọ́n sọ fún dáàdìwà kìí ṣe dáàdìwà yé mi náà ṣe é fún wọ́n sí mo sí pépà ó ti jó ó ti lọ wọ́n ní take it with ògì eléyìí ṣe mọ́gì iná lẹ́bí náà níjẹ́ tí ó kú oṣù méjì bẹ̀rẹ̀ mọ́tò kan bàbá tẹ̀ pé ṣòtìyá ní pé call ṣòtìyá náà tell him to call me after 10 minutes mo bá bẹ̀rẹ̀ sí pọ̀ ìṣẹ́jú mẹ́wàá náà bá gbé fún mi dà ṣé wọn ládùn òun mọ̀dọ̀ wọ́n á pe ayé wọn gan jọ rẹ̀ mo fún wọn ní close marking gan tọ́ba ti ní owó ọ̀ tètè débẹ̀ ní kì í ṣe kó wá ní kó máa ṣàfara ọ̀ ní ṣàfara ni mo wá pè wọn ìgbà tó yá wọn ní where is your motor mo ní I don't want this one again I want to buy another one and I'm talking about another one àwọn ẹni tẹ́wọ̀ wọ́n dẹ̀ káwó tó wà nǹkan sí àfipajú ni a máa ń gbà wọ́n gbọ́ ní ṣùgbọ́n kan tèmi ò kì í balẹ̀ kíákíá ó ní reason èkó la gbé púpọ̀ jù so gbogbo ń ta fojú rí kì í sí belief ló fi jẹ́ pé gbogbo tó bá gbé kó ìmọ́lẹ̀ ìgbàgbọ́ ara wọn kì í pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí ibi tí wọ́n gbé wa sí ọ̀tọ̀ ni ibi tó ti mọ sáré lé mọ́tò wá àti ibi tí mọ́tò ti mọ páàkì fún ọ méjèèjì yàrá yàtọ̀ síra wọn bàbá sẹ́fù àbùjọ jìbọ̀ ìwà wọ́n já gan torí pé èkó ló gbẹ́dàgbà àìgé ẹni tó gbẹ́ àìgé àbẹ́ ni ẹ máa ń ṣiṣẹ́ ni so ibi tẹ́lẹ̀ tí mo sáré lé mọ́tò tẹ́ pé tó bá ti fẹ́ dọ́ wèrè wọlé ó rè gbọ́dọ̀ sọ nǹkan mi orúkọ rẹ ló pè ó wèrè wọlé ó rè gbọ́dọ̀ bá wọlé tó jẹ́ wọn náà wà sọ pé yàrá já ẹ wèrè wà á wọlé so wà á bọ́jà afálẹ̀ ọ̀ sọ tiẹ̀ padà fún wèrè wọlé yàrá já ẹ wèrè láàgbórí ẹ ti yí adé láàfààní inú ó yẹ kó pa mí ni tó bá ti sọ̀rọ̀ fún wa mọ̀ pé eléyìí ò ṣe bá wí. gbogbo tí a rí rè tọkàn wa balẹ̀ pé alọ́la. Allahu Akbar. Ó lè yanjú
wọ́n bá wa ṣe débi tó yanjú ibi tá à ń lọ ni pé àwọn tí wọ́n ṣe wàhálà nù lé yá àná tí wọ́n fi yín ró lé yẹn àwọn ni wọ́n fi ń kalẹ̀ àtẹ̀yìn náà tẹ̀ sinmi torí ta bá ní nǹkan ṣe ni ẹ̀yìn náà ò kí ṣeré wàhálà yìí pọ̀ tayọ ẹ wo bí ta bá ní wọ́n bu gàrí tó pọ̀ sínú omi kẹ́nìkan wá ní omi orí gàrí lódùn kò fẹ́ sọ tó fẹ́ ni gàrí ló fẹ́ mu fún ló fà tó fẹ́ omi orí gàrí ló fẹ́ kò sí nǹkan pẹ̀lú omi orí gàrí ni mo fẹ́ gàrí gangan ló fẹ́ mu ojú àwọn tó bá ń bi gàrí lójú tọrọ omi tó bá tẹ bá fún láyè kó mọ omi orí gàrí nírí omi ò ní tán bẹ̀ tó bá ti yí pọ̀ tó bá ti mú gàrí ní mu mọ̀ bómi yín bẹ̀ ni ọlá pé jẹ́ kí wọ́n yí yín ni o èyí tẹ́ wá faramọ́ lánàá ẹ má dé ipò kẹ́ faramọ́ o kódà ta tó fi mọ́ àwọn ìyá wa nínú ilé gbogbo tó bá ti gbà ní last week mọ́ gbà lọ́sẹ̀ yìí kọ́wá nítorí pé o tí wá padà jẹ yìí ńláńlá ní ìsìnká mọ̀bà sọ pé o burú ọwọ́ àgọ̀ débi pé ìyẹn náà wá sọ pé imam ẹ bá mi wédú èèyàn ti ní ṣù kò mí ní pé gbà náà fẹ́ lo lọ́ọ̀fù nínú yàrá lọ́ọ̀fù wa máa tọ́ wédú lo lọ́ọ̀fù síbòmí ẹ bá ń pàṣẹ fọmọ yín. ẹ gbọ́ báwọn àdánwò nù ẹ bá ń pàṣẹ fọmọ yín èèyàn ní ṣòro lọ́nu ẹlẹ́ẹ̀kẹta bó mi ò lè lọ́ọ̀fù obìnrin débi kí n túrun àbá ń bára ẹni ṣe ayédà dédé ń tán rán mi sí ní jíṣẹ́ fún ẹ̀tọ́ ní tán mẹ́ta ní wọ́n rán mi sí máa dẹ̀ jíṣẹ́ fún máa pọ́n ẹlé gan-an ní ṣojú àwọn èèyàn ẹ̀tọ́ àjẹ̀tí fẹ́rùwá náà tí wọ́n pọ̀ ní pọ́blẹ́mù méjì lónìí kìí ṣe ń tán máa tó máa bá ń bò mí mọ̀ ìyàwó lágbájá òun náà ti mọ̀ pọ́n ti ní ìṣù so ọmọ gbé lọmọ olùdí káàkiri ní tí gbogbo àfọwọ́fin mọ̀ káwọn bá gbà lọ́wọ́ rẹ̀ ni àkọ́kọ́ nù tọ́lá àfáà náà ni tíkà ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ní iná lẹ́dínà àmàlú nínú sọ́láàtì ìrìnàlá lódí ìwàdíra mọ́ni àṣànà àmàlá. bàbá dédé àánú tẹ̀ rí gbà yìí tọ́lọ́ fi taari yín síbí àánú táwọn òbí ṣe nìyẹn o tẹ́ ẹ bá rí gbogbo ẹni tó bá ń lé tọ́wé ò tètè bá tó ń lò lóògùn tí ò jẹ́ tó ṣàdúrà gan-an tí ò rí gbígbà àdúrà rárá àwọn òbí ẹ̀ ti padàtà tó pọ̀ ni ó di jẹ́ tọ́lọ̀ ń bá yẹ ẹ̀sọ́ yẹ tọ́kọ̀lọ̀ nítorí tí wọ́n rò. ìnàlá àánú bí wájú. ó dá ó pè gbogbo abáṣe jókòó tàjí ọ̀rẹ́ rí ṣé òótọ́ nínú wa kò rú. ó lè sí fún ẹni tó lówó láàrin wa ká máa tọrọ owó pa lásìkò yóò dá tó rẹ̀ mọ́ pé olóró ọ̀ padà tó sì. ó yẹ kó lè wúlò lásìkò tá a máa nídìí ẹ̀yìn tó ń pè níjọ rẹ̀ kó o ní kó àṣà máa fi wá máa fi yàn ṣàwẹ́wà táàbà níjọ sọ̀rẹ́ mẹ́jà jọ sọ̀rẹ́ dédé ń tọ́ ọba nílọ́wọ́ sóòtì yá ní wúlò púpọ̀ sóòtì yá ní lẹni tó lè gba nǹkan tó bá ti gbà tó bá ti fíìlì ẹ̀pọ̀ nọ́mà ẹ gbogbo iye oníkàlùkù náà máa pè ẹ lóṣù mo gborúkọ ọlọ́run kan báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí eléyìí tó tún wá lágbára jù gbogbo á tún máa ń yàn wọn jẹ tó fi máa báyìí mọ́ máa tún ní ṣe àjọ yàn yín jẹ ti ṣúgà ọ̀tọ̀ tí ẹni tiẹ̀ bàbá wa ẹni afẹ́ àgbàlagbà làwọn àwọn èèyàn yín jẹ wọ́n máa ń lò yí bẹ́ẹ̀ ṣe jọ rí ni ṣẹ̀wọ̀n kẹjọ fẹ́ fún ayé lọ́mọ ni ṣọ́ọ̀tì jáde tọ́bá tó wá gbà tán àwọn àtúndì ẹmọ́ ọ̀bọ̀ lẹ́kọ̀ọ́ ẹmọ́ mú bọ̀ ṣọ́ọ̀tì jáde rẹ̀ tún dẹ́gbẹ́ fún ìyàwó ẹ̀ lódẹ̀ tún bọ̀ nìyẹn ṣé rú ẹni ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀mọ́ ṣe wọ́n wọn sí gbogbo èjì tí ẹ bá ní ẹgbẹ́rọ̀ sí ọ̀pẹ́ fún wọn kádàrà tó bá ní wàá fẹ́ ẹ̀fún torí pé mọ́ fi tó pọ̀ lẹ̀ fún kálukú ni níjọ́ tó yẹ ká máa palẹ̀ mọ́ mọ́lúdì mọ́ ní kájẹ́ ká máa ń gbọ́ káàkiri ooru àwọn jọ lọ mọ́lúdì káàkiri torí kí ni ọ̀rọ̀ bá mẹ́fẹ̀ òjúṣẹ́ tí wọ́n lọ ń tàlẹ̀ sọ lórí fóònù bọ̀ bí ń da kákà tún ríra èmi ò dẹ̀ ráyè àti wá àwọn dẹ̀ wọ́n wá fi àwọn náà dẹ̀ ráyè rárá kò sí ẹni tó mọ́ ń sábà síbẹ̀ láàrin gbogbo wa akàn náà ń sọ̀rọ̀ ẹni aláìkẹ́ ara wa tó tọ́ o àkàn kúra wa jẹ dínú ni. sábà là ń sọ̀rọ̀ rẹ̀ ó yẹ ká lè fààyè ilẹ̀ gangan fúnra wa ẹni tó bá kọjá àyè já sọ fún un kó kọjá àyè ìwé àmọ́ kẹ́ bẹ̀. máa lọ láro ọ̀rọ̀ sí òtí àní mọ́ wáyé. nítorí náà lẹ́bí náà mọ̀ ní wàá mi rú sọ̀rọ̀ lásán kọ́ ni wọ́n yin Ibrahim Ibrahim tó ibi tí ò yẹ kéyẹ ti dìde ni wọ́n ti bírú wọn ilẹ̀ asálẹ̀ ẹgbẹ́tọ̀ náà tún kọ orin kan tán ní pé rọ̀kìtù zùrọ́lì ìfáàní jùbútù ìlmọ́fàwìzà ìlàlẹ̀ adírọ̀tì olíyá wà nílífẹ́ ìdí àìzà rọ̀kìtù zùrọ́lì ìfáàní jùbútù ìlmọ́fàwìzà ìlàlẹ̀ adírọ̀tì olíyá
ìdí àìsà. Onírọ̀ kíìtù lóòótọ́ ní èmi Ibrahim ni mo gorí Zùrámì ìrìfáàní tẹ́ntẹ́ parí pin táwọn wòlíì mọ́ wá èmi tó gorí rẹ̀ júbútù lè máa fa àwìzá mo wá ní kàtàkàtà nílẹ̀ òkú ilẹ̀ tí ò lómi júbútù lè máa fa àwìzá júbútù láàrin bẹ̀yẹn láàrin àwọn kìnnìún ni mo ti ráyè kọjá lọ́sọ. ìlànà àdìrọ̀ tí ó lè yá àyífẹ́ èdè àìsà. ayé tí sèbìrì mọ̀ ń lò táwọn àfa ń gbáyé gbàdá tí ìṣe àwọn ọmọ tó wà lẹ́yìn nísìn ayé tí Jibril mọ̀ ń gbáyé tí ṣé òṣèlú Abdul Majid ń gbé ayé tí bílẹ̀ náà wà ń bẹ̀ tó ń gbáyé àwọn alágbàpọ̀ wà lọ́ni tó ń gbáyé náà àfa àparí tí kìí ṣe àbọ̀ tó ń tọ́ sútù bọ̀ tọ́lá fẹsẹ̀ halẹ̀ kó mọ̀ ṣẹlẹ̀ yàtọ̀ sẹ́ni ọlọ́run. àbúrúkọ tí náà bẹ̀ tó náà gbé Sheikh Abubakar Siddiq bàbá pupa abárìkì dẹ́wùmọ̀ ó wà ń bẹ̀ nígbà náà àti mọ̀nyẹ̀mọ̀nyẹ̀ bẹ́ẹ̀ àwọn mọ̀ọ́sà ọlọ́jà gbọ́rọ̀ wọ́n wà bẹ́ẹ̀ àwọn kùbúrí kàràtú wọ́n wà bẹ́ẹ̀ ayé tí ń dásà láti lò Abubakar Atiku Sanka Kano Ali Arazi ni ó gbáyé gbà náà Sheikh Usman ọgbáyé láyé táìmù náà tafẹ́ jọ lò ní Sheikh Usman bàbá ti wá lọ́nàṣẹ́ oní àgbáyé àwọn alágbàpọ̀ onúgbà akramakallahu bàbá Sharif Abdul-Wajid wọ́n ní láti jẹ́rìí nǹkan tí mo ń sọ wọ́n ní ẹgbẹ́ wọn tó jẹ́ Sharif Saghir Sheikh Ibrahim Niyas wọ́n ní láìkí wọn púpọ̀ wọ́n ní ṣùgbọ́n ọ̀dọ́ ni wọ́n wọ́n ní gbogbo àtọ́bá lọ sọ́dọ̀ Sheikh Ibrahim wọ́n ní bàbá máa wọ́n wọ́n pé mọ́mọ́ lọ sọ́dọ̀ àwọn àgbààgbà yìí o torí tó wà lára rẹ̀ yìí pọ̀ wọn à ní jẹ́ òpẹ́ láyé wọ́n máa tètè kọ́ alẹ́sẹ̀ kó nílẹ̀ ni o àwọn kìí tó alẹ́ sí burúkú jù ìfẹ́ tí Sheikh Ibrahim fi hàn ẹ́ síta yìí wọ́n máa jowú ẹ̀ lọ́nà sàsí o wọ́n ní ẹlòmí ń bẹ ojú lásán kọ́kàn sí gbogbo wù ọ́ àlìkíyàmọ̀ yánu Allahu Akbar. wọ́n ní nǹkan tó wá wí náà ó padà ṣẹlẹ̀ sí wọn èyí tó wá wí náà jùbùtù lè má fa àwìzà láàrin gbogbo orú wọn ní Sheikh Ibrahim ni mo ti ráàyè kọjá mo wà lókè ṣé bàbá tó sọ yìí wọ́n ní orin tí bàbá ṣe wọ́n ní odidi tí àwọn ṣe tán fi kí Sheikh Ibrahim kò sẹ́ni tó máa síbẹ̀ tán ní bẹ́ẹ̀ sẹ̀sán wọ́n wá ń kà bàbá Sheikh Abdul wá ń kà torí mo ní fọ́tò ọjọ́ náà tí wọ́n yà wọ́n wá ń kà kíkà tí wọ́n ń kà bàbá kan á fẹ́ kọ̀rẹ́ tí wọ́n ṣe bá mi. lágbègbè ó mọ tí sọ máa kọ̀rẹ́ tiẹ̀ ìwọ lórí la ilaha illallah pé ọfẹ́ kọ̀rẹ́ tiẹ̀ dákẹ́ mọ́dọ̀ kọ̀rẹ́ tiẹ̀ n tó dára lálẹ́ náà láàrin irú wọn bẹ́ẹ̀ ní Sheikh Ibrahim ní jùbùtù lè mọ̀ fàáwìsá láàrin bí wọ́n ṣe tóbi tó mo tún ráàyè kọjá dókè ìlànà àdìrọ̀ tí olùyà wà lílé ìfẹ́ ìyá ìṣẹ́lẹ̀ ẹgbẹ́ ti kúlìyà gbọ́n kìí ṣe adírẹ́pọ̀ àwọn adírẹ́tì súflé wọ́n pọ̀ adírẹ́tì wùstọ̀ wọ́n pọ̀ àti ìṣọ́tì wìláyà no àti ìdẹ́bí wìláyà rárá adé àwọn àjẹ́ńbẹ lọ́tọ̀ kò sẹ́ni tó lè sọ pé kò sájẹ̀ o lè ṣàdúrà kan kó má kọjá lẹ́dọ̀ wọn tọ́bájọ́ ń dá rẹ yóò lọ tọ́bájọ́ ń dá rẹ ọ̀ lọ nídìí èèyàn yìí ayé ti yẹ gbogbo yẹn sùfúlẹ́sì ni tòsí ní ìyìn ń tapọ̀ ọ̀ṣẹ́ká sòfúlé ni táwọn èèyàn wẹ̀wẹ̀ ìdò níṣẹ́ tí wọ́n lẹ́nu 10% wọ́n yọ 5 kó mẹ́ sòfúlé ni tọ́wọ́ àwọn àfáà bá báyàn ọmọ ògbẹ́sẹ̀ ni kò ní bọ́ ó ní mo fi sọ fún ẹnì kẹ́ńgbà tí wà láṣẹ lẹ́nu ọ̀rọ̀ ní tọ́ ọlọ́run bá ń bínú sí ọ ó ṣe é bẹ̀ kọ́ ọgbọ́n tí lọ́rin bá ń bínú ọlọ́run gbọ̀n kún ọlọ́pàá torí wọ́n ti ṣe wàhálà jù àfáà ń sọ̀rọ̀ lọ́wọ́ olórúkọ àfáà náà dá sí ó ní àánà mọ́ wọn àfáà ó mọ̀ wọn àfáà àbúrò náà ti dàfáà ó gbọ́dọ̀ kú fàárẹ̀ pàfàárẹ̀ láwọn ayẹyẹ kìdẹ́ ìṣe kéwù làwí tó bá mọ kéwù gan tó bá sọ láàrin àwọn tí wọn mọ̀ dáadáa wọ́n fi fàtí àgbọ̀ kéwù kò lára ọ̀ ní ọlọ́tí alifu dẹ́ntà wọn sọ ìwọ̀n tó ní pé ìsìnkú síta inú ọ̀kan náà ní sọ ó náà àfáà fi sọ wípé ọ ní lẹ́sẹ̀ sírù fi daftar kò sí ń tán pè láṣìírí nínú yìí nínú pépà ìnàmọ̀ fi sùdúrì rìjàl inú ọkàn wọn àfáà ló ń gbé ọmọ tó bá fẹ́ ṣe olóore wọ́n ṣe olóore lẹ́ẹ̀kan náà wọ́n kàn ní àyàndá fún wọn ni tí wọ́n ní jùpùtùlù mọ̀fàwìzà láàrin inú àwọn àtàwọn sọ yìí àtàlájẹ àtolóògùn àtolóṣó tó ló ní kálukú wọn ló níbi táwọn ti pàdé tí ó ní jùpùtùlù mọ̀fàwìzà láàrin gbogbo wọn mo tó ga
ila al-hadratil ulya ipò tí mo wá ń sọ kìí ṣe ipò tí wọ́n fojú sí yẹn o èyí tó ga láàrin ibẹ̀ wálìlì séèdì àìsà mo wá lọ lọ́ọ̀ṣì tèmi náà mú wálé ayé tí wọ́n náà ti ráyè lọ́ọ̀ṣì tó mú wáyé with your age bí kẹsìlẹ̀ ti umrik ìntò kí ló ti rí ṣe èèyàn bú sí àdámọ̀ náà ń dùn orí ẹni yẹn ti dàrú nìyẹn àwọn tí wọ́n rí tọ́wọ́ ṣe àwọn tí wọ́n pé wọ́n ti fulfill mission life wọn láti 30 níjẹ́ táwọn àtẹ́sẹ̀ tó jí ìpele àtúnṣe tẹ́sẹ̀ àwọn àfáà pé nígbàtà pé tọ́ bá fi ẹsẹ̀ láti mílẹ̀ ọ̀rọ̀ yóò mọ̀ dàrú lórí ìjókòó ni wọ́n dẹ̀ ráyé wọn sí tẹ́ ẹ̀bú ṣe Ibrahim kó lóun mọ̀ kéwú àdánwò ló kàn ọgbà lẹ́tà abúlé dọ́mọ ṣé Kalaji Ibrahim káwúsá tó lè sọ pé àfáà lè yàn àfáà gan ni oníṣẹ́ ìlú àkíyèmú fi nífàlù gan wọ́n máa ń ṣe jára bí káwúsá ni bẹ́ẹ̀ ni bàbá tó ń pè ní Sheikh Mu'min Tijani bàbá ń sáré àníbàdàn bàbá ńlá àdánwò ni wọ́n bàbá Sheikh Kalaji Ibrahim nígbà tí wọ́n dé Kánò tó fẹ́ kó mbẹ pẹ̀lú fàájì tán bá wọn yẹn ṣe kí ẹ̀mí yẹn tó lè fi ṣé bá wọn ni kharajtu min Kano wa qalbi fi Kano limla ahbabi fi Kano sakano mọ gbọ́ sájíhùn torí ṣe bẹ́ẹ̀ mọ̀ tó dákú wọ́n ni kharajtu min Kano wa qalbi fi Kano mo kó Kano ọkàn ni mo dọ́pù síbẹ̀ mo wà ń bẹ̀ limla ahbabi fi Kano sakano torí pé àwọn tí mo kó jẹ tí wọ́n rí tèmi rò ní gbogbogbà Kano ní gbogbo ọgbẹ́ wọ́n ní fi biladi Kano ahlil kurama àwọn èèyàn tọ́lọ̀ ń rí tí wọ́n rò tọ́lọ̀ ń pínlẹ̀ wọ́n bẹ Kano àlejò arazi ni minal kurama níwájú ọlọ́run àti lọ́dọ̀ èèyàn àlẹ́ arazi ni ẹni àpínlẹ̀ ni wọ́n ní wà akthar ma yu'kalu fi kóra Kano in tó tún mọ́ sábà jẹ ní Kano wọ́n fún mi kókó fúra súró ọ ní kókó fúra túró sùwéyà wà kúlù ani kókó àti fúra àti túwó ọ ní sùwéyà wọ́n wá mú súyà wá ní ismu tasgiri wà kùnú àti kùnú nígbàtí ṣe bẹ́ẹ̀ tó dé Ghana wọ́n ní kharajtu min Accra wa qalbi ma Ankara limla salisu Sha'ban fi kara wakara ẹ lọ wo gbàtí ṣe bẹ́ẹ̀ kọtíra nígbà tí wọ́n tú ẹrù ṣe bẹ́ẹ̀ ní Mali tó ní biladu Mali malahum maru èyí tó jẹ́ káyé wọ́n ní tó jẹ́ káyé wọ́n ní túnmọ̀ ní wọ́n tú ẹrù Barhamu wọ́n wá tú lórí kí wọ́n tú bil inkar wọ́n ní ìwọ wọ́n wá mẹ́rẹ̀ sí tú àtàtí ọlọ́pàá wọn fi fàtírà sí ìdámọ̀ya ní orúkọ Ọlọ́run La ilaha illallah ṣe bẹ́ẹ̀ ni tàbálà àti bínú kìí ṣe bí báyìí Ànábì náà fọwọ́ nígbà tó le biladu Mali malahum malu ẹ̀yìn ẹ̀ ṣìṣòfò ẹ̀rù wọ́mọ́nù Allahu akbar Allahu akbar wọ́n bẹ̀rẹ̀ jà wọ́n ní wọ́n ní pé àáfọ́lọ́run tí wọ́n Ọlọ́run wo èjọ́ gbá ilé tí wọ́n ní Ọlọ́run dà Ọlọ́run ò ní dà gbá tí yẹn tàbí kó lọ gbá nínú ilé Ọlọ́run báwo ó ti fi ti ayé nìyẹn ọ̀rọ̀ ti lé ókè epo tó ń jẹnẹrétọ̀ Ọlọ́run ó ṣe Ọlọ́run ò lè ṣe amádé epo sí epo ní jẹnẹrétọ̀ yẹn nídìí Ọlọ́run tó nídìí nìyẹn iṣẹ́ tó ní kálukú bá ń ṣe òun ní máa ń tẹ̀lé lára gbogbo tó ní kálukú bá ń ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe lára àwọn tí wọ́n bí tẹ́ mọ́ ń tijú ẹ̀hún lọ́lọ́run tijú yìí ó lè sọ pé òun máa sẹ̀sán o iná àwa o láàánú díìrù kó wá kásìkò ẹ̀san ká má wá san kì í ṣàwánù wọ́n ní àásánù àmàlà tó o bá ti lè rọjú sáàyè ṣe dáadáa ṣé láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ṣé o ṣe dáadáa ṣé o Tìjání ti ní àmọ́ náà jù tí ṣé o Tìjání bá sọ pé o máa pè é ní tù tí fóònù wọn bá kú tọ́ba ráàyè rí fóònù yẹn tí àjọ ẹmọ́ bínú fóònù yẹn kú ni o kò dá báwọn tá a máa pè mí ìgbà ní tí ò ní gbé fóònù ṣé o tó pé 10,000 tó fẹ́ yá lọ́wọ́ rẹ náà ọ̀dà má bínú máa náwó rẹ lọ ẹni tí ò bá ti bọ́ọ̀yàn dàgbà ó lójú ọ̀rọ̀ tó lè sọ àwọn òbí wa tó lọ́wọ́ dàgbà gan tó bá tásìkò kan wọ́n máa sọ pé àwọn òbí wa gan tó bá rí pé òdébì kan wọ́n máa tó ń da ọ pé alájà àmì tó wá pé ṣéwù ṣe báwọn lọ bí wọn ṣé wọn lè lárúkọ mọ́ lórí ṣéwù ẹ̀wọ́ afẹ́rí yín ni tíyẹn bá ti dẹ́wọ̀n àyè kan wọ́n mọ̀ sàpínlẹ̀ wẹ́wẹ́wẹ́ nídìí àwọn tó tún bí wa nù o bèlè ìwọ tí a tún jọ ń ṣe tá a pàdé lọ́nà ta lè mọ́ rí ẹ mọ́. bàbá mi dákun mo fẹ́ rí ọ. bàbá mi mo fẹ́ rí ọ lẹ́nu ìyá tó bá bíyàn. iná làwọn bí wọ́n jẹ́ ọmọdé àṣánà àmàlà. bẹ́ẹ̀ bá fi lè ráyè ṣe dáadáa irú dáadáa báyìí náà ló máa kó jọ. Allahu akbar. gbogbo ẹ̀san Ọlọ́run gbà mí ó lè mọ́ jẹ́ àkọ́kọ́ lówó táfà bá ti kọ́kọ́ rówó níbẹ̀rẹ̀ ọjọ́ nǹkan méjì ní mọ́ bá bẹ̀rù táfà bá sáré rówó níbẹ̀rẹ̀ ọjọ́ ẹ máa bẹ̀rù kan méjìlá rẹ̀ ìsídà kó tètè kú tàbí kó padà wò rẹ̀ lómi
wọ́n ti ọ̀rọ̀ járe Èkó ó lọ fún ni ẹ nǹkan bá ẹ mọ̀ pé ayé tá ń gbé yìí wọ́n ti àràfá gangan ni símbọ̀lù ayé àràfá ni símbọ̀lù ayé. àyà àràfá tó máa ń lọ òun ni símbọ̀ ayé ẹni tó bá ti lè ṣubú tó bá ti lè ráyè tètè dìde wọ́n tẹ ọmọlẹ̀ ọkọjá ni wàá kọ́ sọ pé kọ́ọ̀dì záhàbà torí wípé ẹni tó ṣubú yẹn wọ́n kàn kírun sí lára ni yóò wà lè jẹ́ náà ṣùgbọ́n kò ní gbáyé mọ́ ọlọ́mọ rẹ̀ ọmọ kí ó wá lọ́lọ́run ó ṣe ọ́ wà tí ó lò fún ni o kò sí tó ń pè ní ọmọ àfáwọn padà mọ́ orí ẹ̀ lè kú tálì jámọ̀ òfin tó iná láàrín ìrọ̀jìrọ̀ mọ́ ní àṣànà àmàlà afẹ́ oní tí a tẹ́lẹ̀ fún àjá níbi sàlásán mẹ́ni òmúrí kákùrú lè ha fàjá níbi sàlásán mẹ́ni òmúrí kákùrú lè ha wàjá níbi sàlásán mẹ́ni òmúrí kákùrú lè ha fàjá níbi sàlásán mẹ́ni òmúrí kákùrú lè ha tẹkúnù ládá كل الأنام مبررا تكون لدى كل الأنام مبررا رأيت وسمعت ثم أردت كلها رأيت وسمعت ثم أردت كلها أبني جميعا لدى كل الخلائق باطل جميعا لدى كل الخلائق باطل جنب ثلاثا ايه متى يا بره جلسي من امورك كلها tó bá ti lè rọ́jú mánéjì bá rú wọn ṣe láì fún mánéjìmẹ̀tì ni wọ́n náà wà lọ́tọ́ fi lọ tẹkúnù ládá كل الأنام مبررا tó bá ti láyé ìjìnà sáà mẹ́rẹ̀ta wà á rí láì pẹ̀lú àwọn ọmọdé náà rẹ̀ kí ẹ pẹ́ ṣe dádìwà onírọ̀ ayé ẹni tó bá ti wá sọ fún ẹ tó wá rojú èèyàn fún gbogbo àpé kódà mo rí nígbà tó ń ṣe jìnà sí wọ́n sẹ̀mí ìtù ọ̀tánù mo rí nígbà tó ṣe ṣùgbọ́n ẹmọ́jì ó mọ̀ pé mi ni mo sọ wúwà àdùn ọ̀tá wọ́n sẹ̀mí ìtù bá mi tó yìnbá gbọ́n kan bànújẹ́ inú yẹn kì í bàjẹ́ o tí ọgbọ́n yìí inú ò ní bàjẹ́ kò sí tán ń pè ní bàbá náà lámú fún àmúmọ́ra tó bá le tán yóò sì wà wù bàbá yẹn sà sí yàn wọ́n ṣe tó le fún ni o ọlọ́pàá máa everybody ni o wá sẹ̀mí ìtù nígbà tó ń sọ mo gbọ́ ó sẹ̀mí ìtù wàláhì òun ló sọ má jẹ́rìí tán ẹni tó sọ̀rọ̀ lẹ́yìn tó bá ti lè mú èèyàn sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹ̀yìn lòun náà wà ẹni ẹ̀yìn ni ẹni wájú yẹn ló ti sọ nítorí lè mú sọ lẹ́yìn ni ẹni ẹ̀yìn ni fi kalẹ̀ tó bá ti wá ń download gbogbo tó ń fetí gbọ́ etí rẹ̀ ò ní gbọ́ ronú. wọ́n sẹ̀mí ìtù súnmọ́ àdúkúlà aláṣíkúlà ibi táwọn afá lọ́wọ́ ni ẹ bẹ́ẹ̀ kan bá lórí ilé lára àfá yóò dẹ̀ sáré mọ́ bú ẹsẹ̀kẹsẹ̀ bí kẹ́ni yóò ṣubú wọ́n dẹ̀ sáré fẹ̀mí rókú sí ẹ̀dẹ̀ mọ̀ pé nínú orí burúkú lẹ̀ níwà àwọn ìlú strong lẹ́mìí débi pé tọ́kàn bá ti rò nǹkan mọ̀ ṣèyàn nísìn. olùsí láwọn àfá wọ́n tún ti ń lówó lọ́wọ́ ní ìsìn wọ́n ti ń gbádùn. ṣe bẹ́ẹ̀ jẹ́ wọn ní kọ́ ọmọ wọn mọ́ fa àfà ni kí náà ọmọ wọn lọ́rọ̀ àfà ní ìsìn tọ́fẹ́ fi lẹ́tà pa wá. bẹ́ẹ̀ náwó lẹ́tà lẹ́ẹ̀fì ápò àfà. wọ́n ti fi lẹ́tà pa mí náà ọ̀tọ̀ ní háì ọ̀tọ̀ ní ṣọ́ọ̀pù oríṣiríṣi bẹ́ẹ̀ ni nítorí pé dédé ń tán ní lára àfà lánàá wọn rí òun kọ́ ni wọ́n rí mọ́lẹ̀ ní tẹ̀sùbá nìkan ló pa lára àfà lánàá wọ́n ti rárá ṣekún lé ní. wọ́n sẹ̀mí ìtù orílẹ̀-èdè ń lo gatan yìí. súnmọ́ àdìtúkùlà. ṣẹlẹ̀ ilẹ̀ kìrìtì tán yìí. ṣẹlẹ̀ ẹ̀fọ́ ẹ̀ náà ẹ̀yin big body big engine lẹ́yìn. jọ́mi ẹ̀ nítorí kò dàbí àwa small body big engine. àràdìtúkùlà. ọmọ tó ń gbà tẹ́tù sọ́lẹ̀ kan náà tẹ́ǹsọ́ bàbá ni a fẹ́ pé ibẹ̀ ń kọ́ ẹni bíta ìjagun ti yín sí níta. jẹ́mi àlàdá kò lè kọ́lá ìdìbò tí lọ. ẹgbàgbé ẹ̀ ìzà hawalta àfà kan ní lèrò àti bàálìkà allah tafhama wà tuhawila kulla shay'in. ó ní lèrò àti bàálìkà ó ní nítorí ikú olè bá àrí láìfọ ẹ lò allah tafhama mọ́ mọ́ gbogbo nǹkan tí ẹ bá ti mọ ògbòjò yóò sọ lọ́dẹ̀
wàláì tàláì bí ṣe wákàtí tí ẹ bá ti sọ lẹ́yìn tó bá ti mọ ògùjù wọ́n fi sọ lọ́dẹ àdúgbò. gbogbo ìgbà lọ fẹ́ràn kọ́ ọmọ gbá pẹ́ kaná ìwọ àfá. bàbá ẹ̀ sáà máa bá a sọ yìí náà láfojú jọ ẹ̀ láfojú àmọ́ fẹ́ 40,000 bó dẹ̀ jádùgbò ilé kẹ́ máa bá a sọ wọ́n ti jẹ́ orí ẹ̀kọ́ ògùn yẹn ti pọ̀ jù. wọ́n dọ́dọ̀ ìyá alágbó wọn bọ́ ń bẹ̀. nírọ̀ àti ibà àlìkà nítorí kó o lè bá a rí láìpẹ́ ẹnu káyé ẹ̀ bá lè sẹ́tù látẹ̀fà má mọ gbogbo nǹkan. ló fi jẹ́ pé tó bá lọ sí yunifásitì ó máa píkì tó fẹ́ ṣe ni ìsídà English or mathematics or sọ kínní kan wàá ṣe takasusu tó bá lọ sí jamia wàá lọ ìdàpọ̀ orídìí lúgà àròbíà àbí lúgà tó ń wọ́tẹ̀rì jàmà pé ó mú kan tó o bá mọ gbogbo nǹkan eré ìlú dàrú.